Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry láti ìlú Ìlọrin ní Kwara State, Nigeria. Èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ní Florence aya Àjàgbé. A ó gbàdúrà. Olúwa Ọlọ́run ayérayé ọba alágbára, a dúpẹ́ fún ohun gbogbo tí ẹ ti ń ṣe nínú ayé wa. Ǹjẹ́ báyìí a tún fẹ́ gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lórí obìnrin rere. Àwọn wo ni obìnrin rere? Ọlọ́run ọ̀gá ògo jùlọ, nígbà tí a bá ń gbọ́ ẹ̀kọ́ yìí, ẹ ṣe wá ní obìnrin rere. Ẹ bùkún wa nípasẹ̀ ẹ̀kọ́ náà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Lónìí mo kí ẹnìkọ̀ọ̀kan wa wípé a kú ìmúra ọdún Kérésìmesì èyí tí ó wà ní iwájú wa. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù ọdún náà yóò bá wa ní ayọ̀ àti ní àlàáfíà. Ohun tí a mú wá sí abẹ́ ẹ̀kọ́ yìí lónìí, òun náà ni àlè yíyàn. Àlè yíyàn. Bí wọ́n bá wípé ẹnìkan yan àlè, ó túmọ̀ sí wípé a lè pè ní oníṣekúṣe. A lè pè irú ẹni tí ó yan àlè yẹn ní onírìnkúrìn. Ọlọ́run kórìíra àwọn nǹkan tí à ń pè ní àlè yíyàn. Ní Yorùbá àwa pè ní àlè yíyàn. Àwọn olóyìnbó wọ́n pè ní concubine. Ṣùgbọ́n nínú Bíbélì pè ní panṣágà. Ọlọ́run ò ní ṣe wá ní panṣágà obìnrin. Ohun tí ó yẹ kí a yàgò fún pátápátá ó ní àlè yíyàn, iṣẹ́ panṣágà. Àwọn kan ń bẹ, wọ́n tilẹ̀ gba ilé fúnra wọn lẹ́yìn tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tán. Wọ́n ronú wípé ilé ọkọ ò gbà wọ́n. Wọ́n ronú wípé àwọn ò gbádùn tó nílé ọkọ. Wọ́n wá lọ dá gba ilé. Wọ́n kúkú wá ń ṣe iṣẹ́ àlè yíyàn. Wọ́n yan àlè, wọ́n lọ ń bá wọn níbẹ̀, wọ́n ń ṣiṣẹ́ aṣẹ́wó. Gbogbo àwọn nǹkan wọn, ẹni tó bá ti bímọ, ẹni tó bá ti wà ní abẹ́ ọkọ, tó bá ń gbé ọkọ ọlọ́kọ, àwọn náà ní Bíbélì pè ní panṣágà. Ó lè yàtọ̀ díẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ aṣẹ́wó àti ẹni tó yan àlè. Ní ìgbà mìíràn, àwọn tó yan àlè wọ́n wà lábẹ́ ọkọ. Ẹlòmíràn wà ní abẹ́ ọkọ rẹ̀. Kódà ó ń bímọ fún ọkọ rẹ̀, ṣùgbọ́n síbẹ̀ ó ní àlè níta. Àwọn mìíràn àlè wọn ní àlè tí wọ́n ti ń bá bọ̀ láti ìgbà ọlọ́mọge. Ẹ̀rí, àwọn ò sì fi sílẹ̀. Nígbà tí wọ́n tún wọlé ọkọ tán, bí wọ́n bá ti rí ara wọn, wọ́n tún bára wọn ṣepọ̀. Kò yani lẹ́nu bí wọ́n bá gbé àwọn ọmọ tí obìnrin mìíràn bí, tí wọ́n bá kó wọn lọ sí ilé ìṣègùn, wípé ẹ bá wa wo ẹ̀jẹ̀ rẹ̀, ẹ wo ti màmá rẹ̀, ẹ wo ti bàbá rẹ̀, ǹjẹ́ ó bára wọn mu? Sáwọn ni wọ́n bí wọn fúnra wọn. Ẹ ó rí wípé nínú ọmọ 3 4 ó lè jẹ́ pé ọmọ kan ṣoṣo òun ni ti bàbá níbẹ̀. Ǹjẹ́ ẹ sì mọ̀ pé ó wọ́pọ̀ láwùjọ tó jẹ́ pé àṣírí rẹ̀ ò tú, lójú rẹ̀ àṣírí rẹ̀ bò, ṣùgbọ́n kò bò níwájú Ọlọ́run. Ìwọ tó ń yan àlè tó fi ń bímọ sílé ọkọ, Ọlọ́run rí ọ, ó sì mọ̀ ọ́. Bí obìnrin yóò bá jẹ́ obìnrin rere, kò gbọ́dọ̀ máa yan àlè. Kò gbọ́dọ̀ máa bímọ kó máa bímọ jọ sílé ọkọ, kó bí ti ọ̀tún, kó bí ti Jémísì, kó bí ti Sámúẹ́lì, kó bí ti Dáfídì, kó tún bí ti ọkọ rẹ̀ náà, kó wá wípé òun ti lọ́mọ 4. Ìwọ sì mọ̀ wípé àlè ló bí àwọn ọmọ wọ̀nyí fún. Onínú kúkú mọnú. Bó o bá wà ní ipò yìí, ó bà ní kò tí ì bàjẹ́. Níwọ̀n ìgbà tí ẹ̀mí rẹ wà, ohun pàtàkì tó yẹ kó o ṣe, òun náà ni láti jọ̀wọ́ ayé rẹ fún Jésù, kó tún ayé rẹ ṣe, kó o tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó o má sì padà síbẹ̀ mọ́. Mo tún fẹ́ sọ lẹ́ẹ̀kan sí pé kí ni à ń pè ní àlè yíyàn, tàbí kí ni a mọ̀ ní àlè yíyàn. Àlè yíyàn jẹ́ ṣíṣe ìṣekúṣe pẹ̀lú ọkọ ọlọ́kọ tàbí ọkùnrin mìíràn. Ìdàpọ̀ pẹ̀lú ọkọ ọlọ́kọ ó jẹ́ àṣìlò ìbálòpọ̀, ó jẹ́ ìwà ìdọ̀tí, ó jẹ́ ìwà tó burú púpọ̀ láàrin àwùjọ wa lónìí. Àwọn ènìyàn sì ń hù ú. Ọ̀kan nínú ìwà tó burú ni. Bí obìnrin yóò bá sì jẹ́ obìnrin rere, kò gbọ́dọ̀ lọ́wọ́ nínú à ń yàlè. Nígbà tó lọ́kọ, tó ń bímọ lábẹ́ ọkọ,
bóyá ò tiẹ̀ bímọ mọ́ ó ti dáwọ́ ọmọ bíbí dúró ṣùgbọ́n síbẹ̀ àwọn àlè rẹ̀ yẹn ò fi wọ́n sílẹ̀. Tó bá sì tún di ọjọ́ ìsinmi ó palẹ̀ bíbélì rẹ̀ mọ́, ó gbéwèé orin, ó di ilé Ọlọ́run, mímọ́ mímọ́ mímọ́. Ìwọ náà ń bá wọn kọ ṣùgbọ́n síbẹ̀ ohun tó ń ṣe yìí ó wà nínú ọkàn rẹ̀. Àwọn kan tilẹ̀ ń ṣe títí wọ́n fi ń ṣe wọnú ìjọ Ọlọ́run lọ. Ẹ rí wípé àwọn ìyẹn ò bẹ̀rù Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé Òwe orí 1 ẹsẹ̀ 7, ó ní ìbẹ̀rù Ọlọ́run òun ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Obìnrin tó bá bẹ̀rù Ọlọ́run, gbogbo ohun tí à ń sọ yìí kò ní lọ́wọ́ sí i. Mo wá béèrè lọ́wọ́ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ yìí lọ́kùnrin àti lóbìnrin, ṣé ìwọ náà ò lálè? Ṣé ẹ sì mọ̀ wípé bọ́kùnrin bá lálè, obìnrin náà ni ó yàn lálè? Àwa obìnrin náà sì là ń bára wa wí. Ó wá túmọ̀ sí wípé àwa obìnrin a nílò ọgbọ́n Ọlọ́run. Àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀, Bíbélì sọ fún wa nínú ìwé Òwe orí 14 ẹsẹ̀ àkọ́kọ́ yẹn, ó ní olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ń kọ́ ilé rẹ̀. Bí a ó bá kọ́ ilé wa, a gbọ́dọ̀ kọ́ pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Obìnrin mìíràn ti fi ìwà búburú yìí ó ti fi ba ilé rẹ̀ jẹ́, ó sì máa ń lẹ́hìn ní ọ̀pọ̀ ìgbà. Ẹlòmíràn ti ṣe é, ó ti ṣe àkóbá fún un, àkóbá tó lágbára. Ohun àìtọ́, ohun àìmọ́ òun ni ìkíni Kórìntì orí 6 ẹsẹ̀ 16 òun ló pè é. Nítorí náà ó jẹ́ ẹ̀ṣẹ̀ láti bá a dàpọ̀ mọ́ ọkọ ọlọ́kọ, láti máa bá a ṣe pọ̀ nígbà ìgbà tí ìwọ pàápàá ní ọkọ tirẹ̀. Ó jẹ́ ohun ìríra ní ojú Ọlọ́run. Ọlọ́run pè é ní ìbáraẹnijẹ́ nínú ìwé Léfítíkù orí 18 ẹsẹ̀ 20. Ọlọ́run tilẹ̀ pa á láṣẹ níbẹ̀ wípé pẹ̀lúpẹ̀lú ìwọ kò gbọdọ̀ bá ara rẹ jẹ́ pẹ̀lú rẹ. Ọlọ́run pa á láṣẹ wípé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀, wípé tá a bá ń ṣe é à ń bara wa jẹ́ ni o. Nítorí náà gbogbo ẹ̀yin tó ń yàlè, obìnrin tí ń bẹ lábẹ́ ọkọ, èyí tó ń gbé ọkọ lọ́kọ, àwọn mìíràn àtilẹ̀ gbé léjú, wọ́n á tún fẹ́ máa kọ̀ǹtró ilé ọkùnrin yẹn. Ọlọ́run ó dáríjì gbogbo ẹ̀yin tó ń ṣe bẹ́ẹ̀. Bí obìnrin yóò bá jẹ́ obìnrin rere, kò gbọdọ̀ máa yàlè. Kí ni ohun tí ó máa ń ṣẹlẹ̀ fún àwọn tó ń yan àlè? Ǹjẹ́ ẹ mọ̀ wípé ní ìgbà mìíràn ìṣekúṣe yìí, èyí tí ó wọ́pọ̀ láwùjọ lónìí, ó ń ṣẹlẹ̀ níbi ilé iṣẹ́, ó ń ṣẹlẹ̀ lẹ́nu òwò. Àwọn mìíràn ronú wípé báwọn bá ń ta ọjà láì fi ara àwọn káwọn bara àwọn jẹ́, àwọn ò ní rí àṣeyọrí ṣe. Ẹlòmíràn rò wípé tóun bá wà ní ilé iṣẹ́, tóun ò bá máa dẹjú sí ọ̀gá òun ò ní rí ìgbéga promotion gbà. Ẹlòmíràn ronú wípé tí òun bá wà láì máa tọ́ ọkùnrin mìíràn wò, òun ò lè mọ ìgbádùn ìbálòpọ̀. Ẹ̀ṣẹ̀ ńlá ni. Àwọn mìíràn nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ búburú yìí, ẹ ó rí i pé wọ́n ó máa pàwọ̀dà, wọ́n ó máa bóra, wọ́n ó máa ṣe oríṣiríṣi àwọn nǹkan. Ẹlòmíràn á wí pé òun kàn ń ṣe gbogbo ìmúra wọ̀nyí ni òun yìí bá wọn ṣe. Nígbà tó yìí bá wọn ṣe, kí ló fà á tí gbogbo bọ́lọ́run ṣe dá ọ tó fi yí padà? Kí ló ń retí? Ṣé Ọlọ́run tó dá ẹ ló ń sọ fún wípé ó dá mi dáadáa o, bó ṣe dá mi yìí ò dára tó o, nítorí náà mo fẹ́ láti tún ṣe? Ẹ sì mọ́ gbàgbé gbogbo rẹ̀ pátápátá, eérú fún eérú, iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, eruku fún eruku. Kò sí nǹkan kan lẹ́yìn ikú ju wípé ìdájọ́ ń bẹ. Arábìnrin, bí obìnrin yóò bá jẹ́ obìnrin rere, gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ wípé à ń yan àlè, à ń wojú ọkọ ọlọ́kọ, kódà Bíbélì pa á láṣẹ wípé bí obìnrin tí ọkọ rẹ̀ kú, bí ò bá lè mára dúró, kó lọ gbé ìyàwó. Kì í sí ẹ̀ṣẹ̀. Bó o bá ti mọ̀ wípé o ò lọ́kọ mọ́ o, ṣùgbọ́n o fẹ́ láti máa súnmọ́ ọkùnrin, lọ gbàdúrà kó o sì lọ́kọ mìíràn. Ó sàn láti gbéyàwó ju àti máa ṣe ìṣekúṣe lọ. Ọlọ́run yóò ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Nínú ìkíni Kórìntì orí 7 ẹsẹ̀ 5, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ní ẹ̀kejì pàápàá ẹsẹ̀ 2, ó sọ níbẹ̀ wípé bí obìnrin ò bá lè mára dúró, ìbáà sí ọkùnrin náà, kó lọ gbéyàwó níyàwó tirẹ̀, lọ́kọ tirẹ̀. Má ṣe torí wípé ara rẹ ò lè dúró, nítorí náà ó máa sálé ọkọ ọlọ́kọ.
àwọn mìíràn ti ṣe wọ́n ti ba ilé ẹlòmíràn jẹ́, àwọn mìíràn ti ṣe wọ́n ti tú ilé ẹlòmíràn ká, àwọn mìíràn ti ṣe wọ́n ti fa wàhálà fún ara wọn. Bíbélì wípé kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ kí ó má wà, ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ti pasẹ̀ rẹ̀ wà. Arábìnrin, ẹ jẹ́ ká sá fún gbogbo ohun tó bá rọ̀ mọ́ ègbé, ká súnmọ́ Ọlọ́run. Bí a ti ń lọ sínú ọdún titun, ẹ jẹ́ kí a ṣe ìpinnu titun. Àwọn ìwà búburú, ìwà ẹ̀ṣẹ̀, àwọn iṣẹ́ ẹran ara, gẹ́gẹ́ bí Gálátíà orí 5 ẹsẹ̀ 19 ṣe sọ wípé ìlara, ìjà, ìwà àgbèrè, panṣágà àti oríṣiríṣi àwọn ìwà búburú wọ̀nyí, gẹ́gẹ́ bó ṣe là á sílẹ̀, ẹ jẹ́ ká sáré ká kúrò nínú rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe là á sílẹ̀, ẹ jẹ́ ká kúrò nínú rẹ̀. Nítorí wípé ojú ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lè rí ògo Ọlọ́run. Ìwà à ń bára ẹni ṣepọ̀ ní ọ̀nà òdì ó jẹ́ ẹ̀ṣẹ̀. Nítorí náà ẹ jẹ́ ká sá fún ẹ̀ṣẹ̀. Bí a ti ń lọ sínú ọdún titun, ẹ jẹ́ kí a jìnnà sí ìwà àtijọ́, kí ohun àtijọ́ pẹ̀lú kó kúrò nínú ayé wa. Ká súnmọ́ Ọlọ́run, ká bẹ̀rù Ọlọ́run, ká pa ìlànà rẹ̀ mọ́, kí a sì ṣe ìfẹ́ rẹ̀. Ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kùfẹ́ lọ. Ìwọ tó ronú wípé o ò lè dá dúró mọ́, ó sàn fún ọ láti gbéyàwó. Àwọn mìíràn á wípé àwọn fẹ́ dúró ti ọmọ àwọn nìyẹn àwọn opó, ṣùgbọ́n wọ́n máa tẹ̀lé ọkọ lọ́kọ kiri. Ẹ̀ṣẹ̀ ńlá ni. Àwọn nǹkan tí gbogbo nǹkan báwọn yìí lè fà, ó lè fa àìsàn, ó lè fa àwọn ọ̀rọ̀ ẹ̀gàn, ó lè fa àwọn nǹkan búburú mìíràn, èyí tí yóò ju agbára wa lọ. Kódà ó lè gbéni lọ sílé ẹjọ́. Gbogbo àwọn tó ń hùwà láti máa yan àlè, láti máa gbé ọkọ lọ́kọ kiri, ẹ jẹ́ ká ṣọ́ra. Bí a ti ń parí ọdún yìí, bá a ṣe ń múra tá à ń bọ́ sínú ọdún titun, ẹ jẹ́ ká bọ́ ògbólógbò ìwà náà sílẹ̀, kí a fi pẹ̀lú àdúrà wa wípé ọdún tí mo lọ yìí o, mi ò ní bá wọn lọ́wọ́ sí ìwọ̀n à ń yàlè mọ́, mi ò ní bá wọn ṣe ìṣekúṣe mọ́, mi ò sì ní rìnrìn kúrìn mọ́. Ju gbogbo rẹ̀ lọ, òun láti fi àyè fún Jésù, kó gbà láàyè nínú ayé rẹ. Nígbà náà ni yóò dára fún ọ. Ní orúkọ Jésù Olúwa wa, àmín. Bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà síwájú sí i, o lè pe nọ́mbà yìí 090 36 93 20 20.